a kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv ló fún mi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tó yọ Fubara tí ṣe gómìnà ìpínlẹ̀ Rivers kúrò lórí ipò. Bọ́lá Tinubu pẹ̀lú Fubara wọ́n ṣe ìpàdé pọ̀ nílùú London síwájú kó tó di pé Tinubu darí padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí tí a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu tó ti gómìnà ọ̀hún tí wọ́n yọ lórí ipò Fubara ni wọ́n jọ pàdé nílùú London tí wọ́n jọ jókòó ṣe ìpàdé kan eléyìí tí ẹnikẹ́ni kò lè sọ pàtó ohun tí wọ́n jókòó ṣe ìpàdé lórí rẹ̀ lásìkò tí àwọn oníròyìn tí wọ́n pe ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ sí ààrẹ Tinubu èyí tó sọ fún wọn wípé lọ́wọ́ tí òun wà yìí òun bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn pẹ̀lú àwọn ìpele èyí tó bá Tinubu rìnrìn àjò lọ sí ilẹ̀ òkèrè, ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro èyí tí wọ́n fi yọ Fubara kúrò lórí ipò gómìnà ní ìpínlẹ̀ Rivers lóhun tí wọ́n yóò gbé yẹ̀wò nínú ìpàdé ọ̀hún èyí tí ààrẹ Tinubu àti Fubara tí wọ́n jọ jókòó ṣe nílùú London. Gẹ́gẹ́ bí onítọ̀hún fi tó àwọn oníròyìn létí èyí tó ní kí wọ́n da ewé lé orúkọ òun. Nínú ìròyìn ọ̀hún ni wọ́n sọ wípé ìpàdé ọ̀hún èyí tó gbà wọ́n bíi wákàtí péréte kan, ṣùgbọ́n tí wọ́n ò tí ì mọ àbájáde èsì àbábọ̀ ìdí ìpàdé náà èyí tó wáyé ní London, ṣùgbọ́n ìfura wípé ó ṣeé ṣe kí Fubara kó padà sí orí ipò gómìnà ní ìpínlẹ̀ Rivers síwájú oṣù mẹ́fà tàbí lẹ́yìn oṣù mẹ́fà èyí tí Tinubu ní kó lọ rọ́kúnlé o àtòun àti igbákejì rẹ̀ arábìnrin Ngozi Odo àti àwọn aṣòfin ọ̀hún. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ 18 nínú oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí ni ààrẹ Bọ́lá Tinubu òun ló gbé ìgbésẹ̀ náà ní ọjọ́ ìṣẹ́gun wípé kí Fubara kó lọ rí rọ́kúnlé fún oṣù mẹ́fà títí di ìgbà tí gbogbo wàhálà rògbòdìyàn èyí tó ń lọ ní ìpínlẹ̀ Rivers tí ó fi tẹnu bẹ̀pọ̀. Ọ̀kan gbòógì nínú àwọn àgbà lẹ́gbẹ́ òṣèlú PDP olóyè Ọlábọ̀dé George Oman ló ti bu ẹnu àtẹ́lu ìrìn eléyìí tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar èyí tó rìn lọ sí ilé ààrẹ àná ní ìpínlẹ̀ Kaduna Muhammadu Buhari tó ń ti àwọn ènìyàn kan tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ lọ sí ọ̀dọ̀ ààrẹ àná Muhammadu Buhari ní ìpínlẹ̀ Kaduna o. Eléyìí tí Ọlábọ̀dé George rí gẹ́gẹ́ bí ìrìn àjò èyí tó lè ta àbùkù bá ẹgbẹ́ òṣèlú PDP àti wípé ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìlú gángan lọ̀ráyè bó bá kọjú sẹ́nìkan yóò kọ ẹ̀yìn sẹ́lòmíì. Lójúwòye Ọlábọ̀dé George ó ní ìrìn tí Àtíkù Abubakar rìn lọ sí ọ̀dọ̀ Muhammadu Buhari yìí ó kù díẹ̀ káàtó àti wípé ìrìn àjò náà òun ò rí gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì sí òun, pàápàá jù lórí ìpè kan èyí tí Àtíkù Abubakar ń pè báyìí wípé kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yòókù kí wọ́n darapọ̀ lè di ọ̀kan ṣoṣo láti lè yọ ààrẹ Tinubu kúrò lórí ipò lọ́dún 2027. Ọlábọ̀dé George ní bí Àtíkù Abubakar bá lè gbérù ìgbésẹ̀ yìí á jẹ́ wípé ó fẹ́ sọ ẹgbẹ́ òṣèlú PDP di òkú pátápátá o, nítorí wípé ẹgbẹ́ òṣèlú náà kò ní lè ní agbára mọ́ látàrí sísopọ̀ tí wọ́n ti sopọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú míì. Ó ṣeéṣe kí ìrìn àjò yìí kó pa ẹgbẹ́ òṣèlú PDP kó pa kú fínfín eléyìí tí ò ní gbérí mọ́
ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Ọlábọ̀dé George bó ti sọ onírìn àjò ọ̀hún onírìn àjò àbùkù gbáà ni kì í ṣe ti àpọ́nlé. Báyìí ni èsì ọ̀rọ̀ mà ti jáde lẹ́nu Musiliu Akínsànyà tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ sí gbogbo àwọn ènìyàn tó fi ń ṣe yẹ̀yẹ́ lórí àìlè sọ òyìnbó rẹ̀ gaara kó já geere lẹ́nu bí àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù bí wọ́n ti ń sọ òyìnbó tó dùn lẹ́nu tó sì dùn gbọ́ létí o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde nínú fọ́nrán kan èyí tó tún jáde láàrin ọ̀sẹ̀ eléyìí tí a lò tán bọ́ sí ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí níbi tí a ti rí Musiliu MC Olúọmọ tó ti ń sọ wípé èdè òyìnbó kìí ṣe èdè abínibí òun bẹ́ẹ̀ sì ni kìí ṣe èdè èyí tó jẹ́ ti bàbá àbí ti ìyá tó bí òun lọ́mọ bí kò ṣe èdè Yorùbá pọ́nbélé o ní èdè ilẹ̀ wa èdè abínibí òun o. Ó ní nípa ìdí èyí ó ní gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bú òun tí wọ́n fi òun ṣe ẹ̀yẹ́ lórí òyìnbó kan èyí tó ń sọ lásìkò tó ń bá àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n ń bá sọ̀rọ̀ nílùú Àbújá níbi tó yẹ kó ti lo gbólóhùn kudos ṣùgbọ́n tí MC Olúọmọ tó ní òun gbé kùndùsì fún wọn o. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ èyí tó tún lálẹ́ wò lórí ayélujára káàkiri èyí tí àwọn ènìyàn tí wọ́n ń gbé kiri o pẹ̀lú bí wọ́n ṣe ń fi MC Olúọmọ ṣe yẹ̀yẹ́ lórí kùndùsì. MC ní kùndùsì ṣéjọ́ ọmọ òun ni ó ní báyìí òun ti di bàbá kùndùsì bí wọ́n bá fẹ́ bí wọ́n bá kọ̀ kàn máa pe òun ní bàbá kùndùsì alala ńlálá ẹni bá kà òun ni ẹnu yóò rò ó ní kò sí èyí tó kan òun. Ó ní bó bá wá rí bẹ́ẹ̀ ó ní kí wọ́n lọ bá àwọn ọmọ tí òun bí nínú o kí wọ́n lọ bá wọn nílùú òyìnbó láti máa takàngbọ̀n sísọ èdè òyìnbó. Ó ní àwọn ọmọ òun bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti United Kingdom tí wọ́n kàwé tí wọ́n sì ń lo dáúlà lọ́nbẹ̀ pẹ̀lú bí àwọn ọmọ òun ṣe ń ṣe dáadáa nínú ayé. Ó wá sọ fún gbogbo àwọn pẹ̀gànpẹ̀gàn àwọn tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wípé orin òṣùpá kan lòun yóò yálò fún wọn o. Jòkó síbẹ̀ kẹ́yìn máa ṣèranù kọjọ́ lọ tán o. Ó ní àwọn ọmọ ẹgbẹ́ yín ti ṣe rere bẹ́ẹ̀. Ó ní ẹ jókòó ti ìranù ẹ máa fi òun ṣe yẹ̀yẹ́ lórí kùndùsì tóun sọ yálà kúdòsì. Ó ní ìranù ní tiwọn kò sí èyí tó kan òun. Òun ṣiṣẹ́ kárakára ní orílẹ̀-èdè Nàìjíríà láti lè jẹ́ èèyàn. Ó ní bóun ò ti kàwé àwọn tó kàwé ń lòun pè rán níṣẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ òun wọ́n ń bẹ nílùú òyìnbó tí wọ́n kàwé tí wọ́n sì ń ṣiṣẹ́ tí èdè òyìnbó tó dá lẹ́nu wọn. Ó ní ṣùgbọ́n òun tòun kò sí èyí tó kan òun ẹni bá kà òun ló ní ìrora gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Musiliu Akínsànyà MC Olúọmọ tó dá padà fún èsì ọ̀rọ̀ fún àwọn ènìyàn tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ bàbá kùndùsì. Mo gbé kùndùsì fún yín o. Arákùnrin kan màrè ṣé yóò bá ní inú bíbí mi fi ṣẹ́ràn ẹ̀dọ̀ fùfù mi ò fọ̀rọ̀ mi lọ adé fún orí adétù àbíwá pẹ̀lẹ́. Arákùnrin kan ètò fi ìgbónára tó fi pa ọmọ ọdún kan ọkùnrin tí ń ṣe ọmọ bíbí inú rẹ̀. Báyìí ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní àdúgbò kan tí wọ́n pè ní Ẹlẹ́gà nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n ní arákùnrin ọ̀hún eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlámídé o. Wọ́n lóhun pẹ̀lú ìyàwó rẹ̀ ni wọ́n jọ ní gbólóhùn asọ̀ ká tó wí ká tó fọ̀. Wọ́n ní arákùnrin Ọlámídé yìí ó ti lọ rèé yọ irin ńlá kan èyí tí wọ́n fi ń gbé wéètì nínú ilé èyí tó ń gbé o lérògbà láti la irin yìí mọ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ọmọ bíbí inú rẹ̀ ọkùnrin ọdún kan òun nírin ọ̀hún bà lórí tí ọmọ òun sì jẹ́ Ọlọ́run bá nípè lójú ẹsẹ̀ kí wọ́n tó gbé ilé ìwòsàn. Wọ́n ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ni Ọlámídé ti ṣe bàbá ọmọdékùnrin ọdún kan èyí tí wọ́n ní nínú oṣù yìí ni ọmọ òun yóò ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún kan. Ẹni Ọlámídé ló tẹsẹ̀ mọ́rìn tó nà pápá bora títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ. Ẹnikẹ́ni kò lè sọ pàtó ibi tí bàbá ọmọ òun tó ráríwọ̀. Lára àwọn arádùúgbò kan arábìnrin Bọ́látitó èyí tó ṣe lálàyé wípé ṣàdédé ni ariwo ta tí àwọn ń gbọ́ ariwo lọ́tún gbọ́ ariwo lósì nínú ilé yìí tí bàbá ọmọdékùnrin tó kú yìí tó wà èyí tí ìyàwó rẹ̀ ń pa ò. Nígbà tí wọn yóò débẹ̀ wọ́n ní sí ìyàlẹ́nu òkú ọmọ ọkùnrin kékeré ọdún kan òun ni wọ́n bá ńlẹ̀
tí wọ́n ní bàbá rẹ̀ tó la irin mọ́ lórí dípò láti la irin mọ́ ìyàwó rẹ̀ tí wọ́n ní irin ọ̀hún ba ọmọ náà, wọ́n ní bàbá yìí ó ti na pápá bora tí wọ́n ti lè sọ ibi tó wà. Báyìí ni wọ́n ní ọ̀rọ̀ náà ti tó àwọn ọlọ́pàá létí, èyí tí ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìwádìí láti ṣe àwárí ọ̀daràn eléyìí tó na pápá bora yìí. Kódà arábìnrin Bọ́lá ti tó ní irin ọ̀hún tó bá ọmọ yìí, wọ́n ní tó bá jẹ́ ìyàwó rẹ̀ èyí tó ní èròǹgbà láti là á mọ́ ń ló la irin yìí mọ́, ó ṣeé ṣe kí arábìnrin náà kóun náà gbabẹ̀ jọ́lọ́run bá nípè gẹ́gẹ́ bí ìwà búburú èyí tí Ọlámídé wù tó sì ti na pápá bora. Lákòótán nínú ìròyìn wa fún tòní. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Ọ̀kan nínú àwọn nkọrin takasùfé tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido, òun mà ń ló ti sọ wípé láti ìgbà tí òun pẹ̀lú Ramon Abbas tí gbogbo èèyàn mọ̀ sí Hush Puppy tí wọ́n ti jọ ń ṣọ̀rẹ́, olóhùn ò mọ̀ wípé ìwà jìbìtì ń ló yàn láàyò kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó ségi sọ́wọ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tí Hush Puppy tó ti ń ṣe ẹ̀wọ̀n lọ́wọ́ báyìí. Davido tó sọ ọ̀rọ̀ náà lórí ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, tó ní òun ò gbọ́dọ̀ parọ́, bẹ́ẹ̀ sì ni òun ò gbọ́dọ̀ ṣèké o. Ó ní Hush Puppy ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ni tí àwọn jọ ń lọ tí wọ́n jọ ń bọ̀ tí wọ́n sì máa ń pera wọn lórí ayélujára. Bákan náà wọ́n máa pera wọn lórí ẹ̀rọ alágbèéká. Ó ní títí di ìgbà àti àsìkò èyí tí wọ́n fi ẹ̀sùn kàn yìí, olóhùn mọ̀ pé irúfẹ́ ìwà wọ̀nyí òun ni Hush Puppy ló ń wò. Davido tó wá ní ṣé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù. Ó ní bá a bá wò ó ní kò sí ẹnikẹ́ni yòówù tó hùn láti máa hùwà ìbàjẹ́ bí tí hùn kó kéré mọ́tò. Ó ní ṣùgbọ́n orílẹ̀-èdè wa Nàìjíríà kò fararọ, bẹ́ẹ̀ ni kò sí iṣẹ́ fún àwọn ọ̀dọ́. Ó ní àtijẹ àtimu ó nira, bí èèyàn ò bá jára mọ́ kó fi ọ̀kan kún èjì. Ó ní iṣẹ́ òun ìyà lónítọ̀hún yóò máa sùn, yóò máa jí nínú rẹ̀ tí àtijẹ àtimu tí yóò nira fún onítọ̀hún o. Ó ní ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà òun ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ láti máa bára wọn pàdé nínú irúfẹ́ ìwà jìbìtì àti àwọn ìwà míì èyí tí ò ṣe gbọ́ sí etí o. Ó ní nípa ìdí èyí láìpẹ́ láì jìnnà, ó ní Hush Puppy yóò kúrò nínú ọgbà àhámọ́ tó ti ń ṣe ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Amẹ́ríkà, tóun náà yóò darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Davido tó sọ. Olóhùn fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé Hush Puppy yóò gba ìtura àti ìtúsílẹ̀ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Tó ẹ̀yin ará, ṣé Yorùbá bọ̀ wọ́n ní okùn kì í gùn títì kó má níbì kan àti gùn wá o. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní, títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti bá wa pàdé lórí ìròyìn ní ìkànnì yìí, ìròyìn Fẹ́lifẹ́li online TV. Síwájú ìgbà náà mú gbà á ládùúrà pé ìbànújẹ́ ò ní kàn wá o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ mà ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.